do not too. I want the one looking at me see. So, oh yeah, for me the light music. Rush, rush. Dọ́dọ̀ kábíyèsí bàbá yìí. Ọ̀sẹ̀ ẹ̀kọ́ ọdún. Àwọn odò ọ̀nà tù wọ́n kí kábíyèsí. Gbogbo olóyè bẹ̀ ń pa fún wa. Ọ̀nà ọmọ balẹ̀. Tara wa, ọmọ gòkè ní. Kábíyèsí lẹ́sẹ̀ o. Àwọn odò ọ̀nà tù rèé. Àwọn ìgbà. Àjọkògùn. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ló ń jẹ́ Abíóyè. Ẹ bá mi subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08066441608 WhatsApp number mi náà nù. Please subscribe.